Adékúnlé Adékúnlé Olúwaṣeyì ọmọ bíbí inú Sọ́námẹ̀ dákúgbéra nílẹ̀ Èkó di ìdí ọdún ẹ̀ lóde. Ọdọọdún ní sápẹ́ ìrúwé ọdọọdún lẹ́wà wà ìwòye àmọ́dún ẹ ó mọ̀ fà ikú dẹ́gbẹ̀rẹ́ ara ní ìran pèrègùn tẹ́rí yẹn wọn ikú bọ̀rọ̀bọ̀rọ̀. Aláṣẹ Bọ́ọ̀lù Jet Airline ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. Chairman Bet Naija Worldwide ni mò ń pè òun. Mr and Mrs Augustine Abímbọ́lá Lawal ló pe Odùmọ̀mí surprise lélẹ́rẹ́. Trainer lọ́nìkàmọ́ kí yín ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ. Olówó orí Olúwakẹ́mi. Èní ní sọdún rẹ̀ kórìjọ sọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé. Gbogbo Remo Stars ń kí ẹ. Ẹ̀dà girigiri wa, ẹ wá wo Olúwaṣeyì ọmọ Sọ́námẹ̀, ọkọ Kẹ́mi tó ń ṣọjọ́ ìbí. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdún èyí á sàn ẹ́ sówó. A tún sàn ẹ́ sọ́mọ, bàbá ẹ̀rí àánú, bàbá Fikáyọ̀, wọn ò ní kú mọ́ ẹ lójú. Aláṣẹ Bọ́ọ̀lù Jet Airline. Máa ṣeré nìṣó, jọba nìṣó, máa gòkè àgbà, máa gòkè àgbà, máa ṣeré Àfijú olówó, àfijú olówó, àfijú olówó, àfijú olówó, ìrẹ́pọ̀ kan nílẹ̀ yìí, àfijú olówó, àfijú olówó, àfijú olówó, àfijú olówó, àfijú olówó, ìrẹ́pọ̀ kan nílẹ̀ yìí, àfijú olówó. Adékúnlé Olúwaṣeyì ọmọ Sọ́námẹ̀, ilé ló bá wà ní owó òde, ìyàrá ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀, ẹ̀kúlé ló bá wà ní owó kankan lé. Olówó orí Olúwakẹ́mi bàbá Fikáyọ̀ bàbá ẹ̀rí àánú dákúgbéra nílẹ̀ Èkó di ìdí ọdún ẹ̀ lóde. Mr and Mrs Lawal ló pe Odùmọ̀mí surprise lélẹ́rẹ́. Wọ́n ní ká mọ̀ kí yín bó ṣe kọ́ ọba nílé, wọ́n ní ká mọ̀ kí yín bó ṣe kíjọyè láàfin ọba. Èní ní sọdún rẹ̀ kórìjọ́ ògbó kórìjọ́ òtọ́ kó pẹ́ nílé ayé. Aláṣẹ Bọ́ọ̀lù Jet Airline ni mò ń kí o. Chairman Bet Naija Worldwide dákun mọ́ gbọ́ bí wọ́n ṣe mọ kí yọ, dákun mọ́ gbọ́ bí wọ́n ṣe mọ sà ọ́. Trainer lọ́rọ̀ wọ́ Beyond Limit Football ó Academy. pe Odùmọ̀mí surprise lélẹ́rẹ́. Ó ní ká mọ̀ ṣàdúrà fún ọ wípé iwájú iwájú lójúgùn gbé, iwájú